والشريعة الإسلامية Kwara State College of Arabic and Islamic Studies. Káàbọ̀ sí ilé tó ìpìlẹ̀ ilé tó àkọ́kọ́ tí bàbá alájí àgbà. Nínú àwọn tí wọ́n tún wọn káàbọ̀ tí wọ́n ń gbàlejò àwọn àfáà wa, àwọn ni àfáà wa àgbà. Sheikh Yusuf Al-Imam Yaqub Aliaga, bàbá wa Aliaga. Tí wọ́n jẹ́ ṣèlérí ilé kéwù yìí tí wọ́n sì parí ní Saudi. Lára àwọn ìbára lè kéwù tí wọ́n ń tẹ àwọn àfáà káàbọ̀ láti Naija studies. Àwọn náà ní àfáà wa àgbà láti kí ọmọ ilẹ̀ yìí. Lára àwọn tí wọ́n ń kí àwọn àfáwà káàbọ̀, àwọn náà ni àfáwà Zakariya Mahmoud. Lára àwọn tó ń kí àfáwà káàbọ̀ ni àfáwà Rọ̀ṣọ̀fì. Wọ́n ń kí àwọn àfáwà káàbọ̀ sí ilé ẹ̀kọ́ yìí. Àwọn tí wọ́n ń kí ara wọn káàbọ̀, tí wọ́n ń gbé olùkọ́ ní ẹ̀kọ́ yìí ni àfáwà àgbà Ibrahim Ayára.
tí wọ́n sì tún jẹ́ àlejò. Lára àwọn tí wọ́n kí àwọn àfáwà kábọ̀ òun ni àfáwà àlùmọ̀jáì tí wọ́n tún jẹ́ lòdì. Lára àwọn tí wọ́n kí àwọn àfáwà kábọ̀ òun ni bàbá owó àṣẹ àgbáyé. Lára àwọn tí wọ́n kí àwọn àfáwà kábọ̀ ní àfáwà tẹ̀lẹ̀. Lára àwọn tí wọ́n kí àwọn àfáwà kábọ̀ tó jẹ́ àlejò ìgbàlódé ìlú ọ̀tún ọ̀tún. Mo mọ̀ pé gbogbo àwọn tí a wà lókè, a fẹ́ gbọ́ ta torí ẹ̀ wá. Àwọn àfáà wa tí wọ́n wá láti legal studies láti wá bá wa sọ̀rọ̀ lónìí. Mo ti gbé àgàtà náà ẹ̀mọ̀ ẹ̀gbọ̀n wá bí nítorí gbogbo àwọn ọmọ fẹ́ rí. Kí àwọn àfáà ta Ibrahim Aya tí wọ́n jẹ́ deputy director fún gbogbo tí ń jẹ́ ètò ìdánwò nílé ìwé mẹ́ta tí wọ́n lọ bọ̀ wá. Àfáà wa àgbẹ̀jáde fi sabilillah. Láti legal studies tó bá sí pé tẹ̀ bá ti rí mi ilé tó ń yan Monday tó rí mi ilé tó ń yan Tuesday tó rí mi ilé tó ń yan ẹni tó ń yan wọn. Àwọn wá láti wá bá ẹ̀rọ wọn sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n wá kí n gbé introduction gẹ́gẹ́ bí àlejò sílé dé yìí àfáàrà àpòrọ̀hún àlùmọ̀jáì tí wọ́n ìlú fàyàmù. Lára àwọn tí wọ́n wá síbí ilé mi láti wá bá wa sọ̀rọ̀ ẹni ní àfáàrà àgbà. Lára àfáàrà àgbà tí wọ́n wá kí wa ilé ìgbé wà yìí láti wá bẹ ilé wò. Àwọn náà ní bàbá wa oníwàásí àgbáyé tàbí oníwàásí àgbáyé wọn wá lóde. Ẹ lápò kí wọ́n fara wọn lé ẹ fara wọn lé sà. Ẹ wá sọ ààrẹ kúrò náà. Ẹ ṣe ẹ̀kọ́ sí ẹ̀yẹ ẹ̀kẹ̀ta. Lórí bẹ́ẹ̀ni wọn ní tọ́lá bàtà mọ́kọ́ lọ sí ilé náà lé. Bàbá ọ̀yà wa jẹ́ mọ́kọ́ mọ́kọ́ lọ sí ilé. Wọ́n ti ní ọ̀gá láti ìsàlẹ̀. Máa wá àfáà wa tí wọ́n wá bẹ̀ wá wò lórí bá àfáà tó pé kiri kàdá nínú ilé ẹ̀gbọ́n. Àfáà tó pé kiri bá bẹ̀ láyé ẹ̀gbọ́n rẹ̀. Báyìí mo rà mórí kó gbé láyé òsì. Àfáà wa tí a ṣẹ̀ṣẹ̀ tí wọ́n pé lọ kó ìkẹ̀bí. Wọ́n ti kẹ́kọ̀ọ́, wọ́n sì ti gba oyè débi PhD. Wọ́n ti jẹ́ àfáà àdókò Mùsùlùmí alukọ̀rọ̀ ẹ̀yìn. Ẹ láti lè gba ayé bẹ́ẹ̀ náà yìí. Bàbá ń kọ̀rọ̀ àwọn àfáà ń kọ̀rọ̀ náà nù. Lára àwọn àfáà wa tí wọ́n wá láti wá bẹ̀ wá wò, àwọn náà ni àfáà wa àgbà Ibrahim Ayára. Èmi mo wá jẹ́ ṣáìkù wọn wá, kémi náà wá láti legal studies. Ẹ gbọ́dọ̀ tó ti kémi náà. Èyí máa gbé microphone. Méjèèjì yóò máa lọ sọ́dọ̀ àfáà wa. Dr. Mùsùlùmí Al-Qarawi láti bá wa sọ̀rọ̀ lórí tí a torí ẹ̀ wá. Gbogbo wa ni ẹ jẹ́ kí a fara balẹ̀ ká gbọ́ wọ́n lè ọ̀tá fọ́tò ìṣòro. Bismillahirrahmanirrahim.
سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. àwọn tá a láǹfààní kí a bá wí ní àkọ́kọ́ tí ẹlẹ́gbẹ̀ẹ́ náà tí a sì láǹfààní rẹ̀ kò fẹ́ nínú ilé tó tún wà yìí nínú àwọn ibi tí gbogbo ayé ti fàárí tí sì fún ayé ṣe látàná títí wá dòní tí a sì mọ̀ pé lọ́la náà pẹ̀lú ògbó ọlọ́run wọn tún ayé kú. Nínú táwa gbà fún lọ́jọ́ irinṣẹ́ jù òun náà ni ìbọn fún anábìwá Muhammad. Ìfún anábìwá Muhammad dé òun ni àwọn tí wọ́n ṣèwà kalẹ̀ ni wọ́n lò ló fi yẹ wọ́n ló fi dùn ló fi dáa. Àsàlátù ọ̀hún làwọn ń ṣe yìí ẹlẹ́dẹ̀ẹ́ta mẹ́jọ ogun ọlọ́run Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa atba'ihi wa sallim. Adúgbò fún ọlọ́run àkọ́kọ́ náà kí àwọn arìnrìnàjò àgbẹ̀yẹ̀rà التي تبشر بمستقبل باهر باللغة العربية في هذه البلاد. àti gbogbo àwọn ọdún yìí gbogbo àwa tí a ń jẹ́ akẹ́kọ̀ọ́ yìí àti àwa kú oríire látara àwọn àfáà wa tí wọ́n bẹ ní ìkàlẹ̀ ní àìpọ̀lú wa àti àwọn tí wọ́n sí ní ìkàlẹ̀ pẹ̀lú wa tó ti fẹ́ mi wọ́n bẹ pẹ̀lú wa báyìí. Àkọ́lá agbẹ́bí ẹlẹ́rí àwọn àfáà wa látàná títí lòní ọlọ́mọ́sàbá wa kí wọn. Gbogbo wàhálà wọn tí wọ́n ṣe lérí wa tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n pa ọ̀sán tí wọ́n pa ọkọ̀ mọ́ọ̀rù lérí kí á lè bá yanjú ká lè bá là ọlọ́mọ́sàbá wa mójú tó tàwọn ọmọ wọn náà á nílò tó ṣe mọ́. Ọlọ́mọ bá wọn kọ́ lẹ́sàn-án rẹ̀ ọ̀làlá ìlà ìlọ̀wọ̀ ọ̀là Muhammad. Àwọn ọmọ náà tí àwa farabalẹ̀ láti tẹ̀lé àwọn àfáà wa tí àárín àlìyé tí a sì ń gba ìrìṣàdá tún wọn tàbí ń lo ìgbésí ayé wa. Ìlú tí ó lè yàn bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ sí dáadáa lọ́mọ́sàdá sọ̀kalẹ̀ sí bẹ́ẹ̀. Ọ̀lẹ́dá ìyá ìlọ́lá ọlá Muhammad tẹ̀lé. Àwọn wákù tí a wáyé àyè àwa ni wákù kan tí a wá láti ilé ẹ̀kọ́ wa tí gbogbo wa mọ̀ sí Kuliya Dirasat Al-Arabiyya wa Sharia Islamiyya Adéwọlé Ìlọrin tí a mọ̀ sí Legal Studies. Àwọn ẹ̀yà yìí pọ̀lú mẹ́sẹ̀gì fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ bíi mi báyìí. Àkọ́kọ́ náà ni pé College of Arabic and Islamic Legal Studies wọ́n ní a kí i púpọ̀ wọ́n ní ẹ kú ìyànjú ọlọ́run ó da yín láre jálẹ̀ wọ́n lọ ti ó ti wọ́n lọ́hùn ó dá àwọn àfáà wa ó dá wọn láre kó lè pé owó ibi tí a bá dé tá a bá ti gbọ́rọ̀ wọn a bá gbọ́hùn wọn a bá rí kíkan wọn inú ó dùn wọn lọ́wọ́ ìyá látara dáadáa wọn ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún wọn olóhùn òní ṣe bẹ́ẹ̀ fáláyọ̀kú náà ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ká gbogbo wa ọ̀rẹ́dá ìlà ìlọ́wọ́. Àwọn tó tá a lò ní iṣẹ́ tàbí débẹ̀ ó dàbí pé òun náà lẹ́ ti ń lò yìí. Mo rò pé nígbà táàbí bá yín àyín ó níye ìṣẹ́jú ó níye wákàtí tẹ́ ti wà nínú òrùn báyìí bẹ́ẹ̀ retí pé wọ́n lálejò ń bọ̀. Tẹ́lẹ̀ yìí wọ́n túmọ̀ kankan ìtumọ̀ ìfaradà ìtumọ̀ ìtẹ̀mọ́ra torí òrùn yìí mú gbogbo alẹ́ la rí bẹ́ẹ̀. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ ẹ faradà níbi àwọn àfáà wa ní abẹ́ gbàlejò gbogbo tí ọba náà wa afarapàdà láti gba àlejò náà eléyìí náà àfihàn àlùbáríkà ní ọlọ́mọ́sàtà fún wa ọ̀làlá ìlà ìlọ̀wà ọ̀là Muhammad kẹ́rin. Eléyìí bá jẹ́ kíkí fún ìfaradà wa etí wọ́n fi ránṣẹ́ sí wa ní pé àwọn àfáà wa tí wọ́n fẹ́ gbàlẹ̀ yìí àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn management College of Arabic and Islamic Legal Studies wọ́n ṣiṣẹ́ púpọ̀ lórí ọ̀rọ̀ wa torí pé gbogbo
gbogbo òdòkó ní pápá ọ̀pọ̀ mọ́ àwọn management kí tí àwọn àfáà máa jẹ lẹ́nu jù ní pé àwọn ọmọ wa tẹ́lẹ̀ alárabíkì àti Islamic studies àbáwọn yòókù náà kàn wá o àbáwọn tí wọ́n kàn wá jù àwọn làwọn méjèèjì yìí látara ìmọ̀ wá jẹ́ lẹ́nu ìmọ̀ pariwo sí àwọn management létí yìí wọ́n wá gba ọ̀rọ̀ náà rò wọ́n wá ní láti dédé àsìkò yìí lọ gbogbo ọmọ tó bá wá sí college of Arabic and Islamic legal studies láti wá ṣe prógámù fún Arabic àbí Islamic studies kákọ́ fún wọn ní ìrò pé bí gbogbo àwọn akẹgbẹ́ wọn yòókù bó ṣe wà lákọọ́lẹ̀ pé 9,000 naira ní sọ́wọ́ bí máa fọ́ọ̀mù fún wàhálà tẹ́ ṣe àti ìmọ̀ pàtàkì ẹ̀ yìí àwọn sọ di 5,000 naira gbogbo ọmọ tó ń sàwádìí. Eléyìí jẹ́ nǹkan òwúrí fún wa púpọ̀ látara pé ojúṣe wa nílé ẹ̀kọ́ legal studies àjẹ́kọ̀ sọnù torí pé ó jẹ́ ọ̀kan gbòógì tí ìjọba fi sọ rí àwa oníkéwú lẹ́yìn ìgbà tí gbogbo ilé ẹ̀kọ́ oríṣiríṣi wà wọ́n wá dá eléyìí múlẹ̀ pé wọ́n máa jẹ́ College of Arabic and Islamic legal studies èyí wá ṣe tí àwọn àlejò tí a gbà wọ́n wá gba ilé mọ́ wa lọ́wọ́ èsì táwọn tí àwọn tí wọ́n ṣe pọ́sìsì míì wọ́n wá gba ọ̀dẹ̀dẹ̀ wa tí jẹ́ yàrá wa wọ́n wá gbà mọ́ wa lọ́wọ́ èyí ló wú àwọn àfọ àwọn lérí ni wọ́n fi dìde wọ́n fi bá àwọn mẹ́rìndínlẹ́sì sọ̀rọ̀ tí wọ́n sì gbà wọlé. èyí ò jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ èyí tó tún fi kú ni pé ọmọ tó bá wọlé tọ́lọ̀ ní kó ní admission láti wọ kọ́lẹ́jì yìí fún Arabic program àbí Islamic program irú ọmọ bẹ́ẹ̀ ní ìgbà tí àwọn akẹgbẹ́ rẹ̀ ní àwọn other courses bíi master ní bíi computer science ní bíi law ní bíi library science ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ń san 80,000 naira 70,000 naira wọ́n ní ọmọ tó wá ṣe program fún Arabic àbí Islamic study wọ́n ní pé owó wọn já sí 30,000 naira. eléyìí pé nǹkan tí a lè fi fúnra wa ní ìròdùn pé wọ́n fún wa wọ́n sì ràn wá lọ́wọ́ débi pé àwa náà ṣe tán àti wá bá wọn bẹ̀ pé bísímìlà wọ́n kí a fi hàn wá pé náà program tó wà òun náà ní program diploma tí ń jẹ́ ọlọ́dún méjì fún Arabic and Islamic studies tí a bá fẹ́ wọ ilé yìí wọ́n ní níwọ̀nba àgbàtà tí wà nílé ké wáyà yìí tí ń jẹ́ Az-zumratul Adabiyyatul Kamaliyyyah ní òkèkèrè wáyà yìí lópin ìgbà tó lọ́ọ́ máa ti fún wa ní àṣeyọrí tí a gba ṣàhádà àsànàwíyà tá a gbà jáde àní ìṣòro kankan láti wọ College of Arabic and Islamic Studies. Ìwọlé yìí yóò fún wa ní àwọn àǹfààní tí a kà yìí láti máa jẹ. Prógámù wa yìí fún ọdún méjì lónìí. Tó bá kò bẹ́ẹ̀, prógámù míì tí a tún ní òun náà ni prógámù fún Arabic, Islamic and Education. Eléyìí ọdún mẹ́ta ni prógámù yìí. Prógámù yìí jẹ́ nǹkan tí a fi ṣe déédéé dídé equivalent to NCE. Tí ẹni tó bá parí rẹ̀ tí ó láǹfààní bábá jùlọ nílẹ̀ tó wọ́n lónìí. Ẹni pé ìjọba àpapọ̀ ó bá òkúta tó ti bá òkúta tó ti wálé náà ni àkọ́tù fi ó fẹsẹ̀ rinlẹ̀ lérí rẹ̀ pé àwọn akọ́nilẹ́kọ̀ọ́ àwọn ọ̀fẹ́ kọ́ jẹ́ nǹkan tí ó bá lọ́wọ́ náà máa fẹ́ sí pé nígbà tí ọ̀rọ̀ náà gbé ìgbà máa jẹ́ wọ́n á bọ́ síbi káwọn akọ́nilẹ́kọ̀ọ́. Ó jẹ́ pé ẹni wọ́n bá fẹ́ ṣe yóò rí iṣẹ́ yóò sì palẹ̀ máa rẹ̀ wọ́n á ní fọ́ọ̀pàdé eléyìí ẹni tí ò bá ní TRTN àwọn òfin fún un ní ọ̀wọ̀ pé akọ́nilẹ́kọ̀ọ́ ni. Látara báyìí ẹgbẹ́ bá lọ sí fúngámù ọlọ́dún mẹ́ta yìí yóò ní àǹfààní àti rẹ́gísà fún TRTN ti jẹ́ sàtífíkẹ́tì pé oyege láti jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ níbi àwọn akọ́nilẹ́kọ̀ọ́ eléyìí ọlọ́dún mẹ́ta. Ọlọ́dún mẹ́ta yìí náà nígbà fún wa láǹfààní láti fi wọlé òun náà ni ṣàhádà àsànàwíyà èyí tá a gbé bàtà lẹ́gbà ní àná. Lẹ́yìn tó ṣe pé wọ́n ti ní ìgbà pẹ̀lú òkú ọlọ́run fún bóyá fún ìsọ̀tún bàtà bá ṣe ó jẹ́ fáìsì láṣẹ ni ó jẹ́ mẹ́kọ̀ọ́ láṣẹ ni ó jẹ́ wàhálì láṣẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ta bá nínú ìwé lẹ́yìn tó fún wa láǹfààní àti ṣàhádà yìí láti
dìde. Kódà wọ́n fi kó fún wa pé bàbá láǹfààní àti ṣe ó lẹ́nu ìsọ̀tì yìí. Bàbá ní sàlẹ̀ sàlẹ̀ wí àwọn lọ́wọ́. Ó ṣeé ṣe dásà jálà. Ẹgbẹ́ tó máa kẹ́kọ̀ọ́ fún ọdún ẹ̀ta fún ẹ̀wọ̀n yìí. Láàrin táwọn ṣe lọ, aláǹfààní àti ṣe ó lẹ́nu ìsọ̀tì yìí. Wọ́n tẹ̀lé lókè bá dáná lónìí. Láti láǹfààní àti gba ṣàhádà yìí. Lẹ́yìn tó bá bá ṣàhádà yìí náà, ìṣá àwọn ilẹ̀ ìdáàmìá fún wa ṣàlàyé tí a máa rẹ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí a pè ní 200 level. Eléyìí ni àwọn àǹfààní tí kọ́lẹ́jì fún wa tó sì ní apolongo lẹ́yìn ìgbà tí àwọn àfáà wa wọ̀nyí tí wọ́n ti ṣe wàhálà tí wọ́n ti rawọ́ rasẹ̀ sí àwọn mẹ́rìndínlẹ́jì. Ó wá tún máa pé àwa tí wọ́n béèrè nǹkan fún yìí àwọn náà làwọn á gbé wá báyìí kí ẹ má jẹ́ kí ojú ó ti àwọn àfáà wa tí wọ́n béèrè pé tí àwọn ọmọ wa ń fẹ́ òun nìyí lọ́sì láwọn táwa fẹ́ ẹ jẹ́ kí àwọn náà bá kún wọn lọ́wọ́. Ní àlékún èyí tó tún wà ń bẹ̀ òun náà ní program ta pè ní PDE tí a pè ní Professional Diploma in Education. Eléyìí jẹ́ program kan tí wọ́n dárí àlọ́tọ̀ fún ẹni tó ti parí BA tó ti ní lìsẹ́ǹsì ẹ̀ lọ́wọ́ bóyá nu lúgà àrọ̀bíyà ni bóyá nu dìrasátù ìsìlámíyà ni tílẹ̀ ní bẹ́ẹ̀ wá lẹ́ni pé mo fẹ́ sáàpù gẹ́gẹ́ bí pẹ̀lúbàwí alùkọ́nilẹ́kọ̀ọ́ tí ó máa ṣiṣẹ́ tí ó sì ní ní kí wọ́n máa yẹ lọ́wọ́ èwò tílẹ̀ ní bẹ́ẹ̀ láǹfààní àti wá ṣe prógámù káfíńtì ní PDE. PDE awáyà sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ bẹ́ẹ̀ tó kàn wájú òun náà ni èyí tó jẹ́ Arabic medium. Arabic medium yìí òun náà ni yìí tó ṣe pé gbogbo tá a ṣe àwọn mọ̀wádìí pẹ̀lúbàwíyà yìí á ṣe ní al-bidaya ila al-nihaya bil-lughati al-arabiyyati al-fusha tí ò sí dààmú pé ọ̀sà ìwà Gẹ̀ẹ́sì wa ọ̀tọ̀ náà. Ọ̀dọ́ a ní prógámù fún English medium náà táwọn náà ṣe tiwọn náà tó ṣe pé ìwọ tó ṣe BA Arabic náà tó bá wù ọ́ tó ní kàfá rẹ̀ tó ní pé English ló wù ọ́ láti ṣe mọ́nàmá bíkọ̀m wọ́n kí ọ káàbọ̀ láti wá ṣe eléyìí àwọn nǹkan tí legal studies tó ní kí a wá jíṣẹ́ fún ẹ̀yin àfáà wa tí èyí àti tó papọ̀ táyọ̀ ń jí ọmọ kéwú lọ́dọ̀ àwọn àfáà wa tí ọlọ́wọ́n máa kí wọ́n ràn wá lọ́wọ́ tí ó tì wá lẹ́yìn. Ṣùgbọ́n nǹkan tí àwa náà ní mẹ́sẹ̀jì tá a gbà ní àyè táwa náà fi jíṣẹ́ fún Ọlọ́run òun ni pé ìbáta báyìí yìí ó fún wa ní ìdùnnú tó pọ̀ bá àmọ́ bá ti lè ròyìn ẹ̀. Torí pé a ti mọ̀ ìgbéyà yìí ilé ètò ni. Ètò sì máa ń wáyé gbogbo ìgbà. Àmọ́ a tún máa fi kún fún wa pé bá a ti mọ̀ wọ́n lélẹ́tò òní bẹ́ẹ̀ náà la bá wọn. Wọ́n ṣe ètò kọjá bí a ti rò pé wọ́n ń ṣètò bẹ́ẹ̀. Ètò yìí ni tí ó fi wá láyà balẹ̀. Ẹ̀kọ́ yìí ni tí Ọlọ́run bá ní àjò ogún lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ìyà yìí kalẹ̀. Òun náà nísìnyí jẹ́ àwọn àpèjúwe dáadáa fún àwa náà. Ẹ̀yin sáàjò fún wa ní legal studies. Tá a bá ti rí àwọn ọmọ tí wọ́n wá tí wọ́n ti wá láti Az-zumratul Kamaliyyyah àdàbíyà lókè pẹ̀lẹ́yà yìí ọ̀tọ̀ láyé wọn ní dáadáa lọ́dọ̀ wa lọ́hùn-ún. Torí pé gbogbo àwọn tí wọ́n máa ń wá wọ́n máa ń jẹ́ ànàwínú fẹ́yìn fún ilé ẹ̀kọ́ wa yìí. Abẹ́lọ́hùn pé bẹ́ẹ̀ ní àgbọ̀lọ̀ ń jẹ́ ká máa rí. Àti máa ṣẹ̀ṣẹ̀ máa sọ pé bákan ní ẹ máa hù àbí bákan ní ẹ máa ṣe àsọgbọ́n pẹ̀lẹ́yìn. Ìta kan máa bẹ lọ́hùn ní pé Ọlọ́run máa parí dàsá ìdá. Bí Ọlọ́run ti ṣe àwọn àfáà wa tí wọ́n fi tọ́jú wa tí a ti rí báwọn náà ti rí dáadáa yìí. Ọlọ́run kó sàwa náà bẹ́ẹ̀ kó dájú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ìlànà ìlọ́wọ́. Ága mi kúlì ìjà àti ìlọ́tọ̀ alẹ́bìnrin adìyẹ ní ìlà ìlẹ́ ìkọ́. Wà tí ọ̀rọ̀ mi bá tún wà lẹ́yìn ìgbà tí a bá ní ìbéèrè pẹ̀lú òkú Ọlọ́run. Nígbà lọ́dọ̀ wáyà yìí àwọn mọ́sàtà kó wá tó sọ pé ibẹ̀ láti máa rí àwọn àlàyé fún àwọn mọ̀síd nínú ìbàyà náà. Tó yẹ pé kọ́lá tá a bá kàn sí ìdára wáyà yìí tó dá lórí pé àwọn bàbá wa mí wọ́n tó kàn sí àwọn bàbá wa òṣàṣù wa àwọn náà tó kàn sí wọ́n sì fún wa ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún nǹkan tí ò bá yé wa Ọlọ́run kó sàmọ̀lẹ́ kọ̀ọ̀kan wa. Ní àdásà bí a ti máa ń tọrọ fún àwọn àgbàlagbà tí wọ́n ṣe ìyá yín kalẹ̀. Ó dá mi lójú pé àtìgbà kan máa tọrọ fún wọn à ń bẹ́ ìyá yín ní àṣíríyà yín. Gbogbo níta bá wà torí pé gbogbo ọmọ kéwú tó bá jí gbogbo ìyóhùn tó ti lè bára rẹ nínú ìlú yìí ni ní Áfíríkà ní kódà ní ádámù ìsìlámì àwọn bàbá yìí
sí ọ̀rùn fún wa ọlọ́pàá sábà wà sàlékùn kẹ́ wọn ọlọ́pàá sábà wà sàlékùn kẹ́ wọn á nílò ìpínlẹ̀ náà ọlọ́pàá sábà wà sàlékùn kẹ́ wọn àánú ọlọ́run ti bẹ pẹ̀lú wọn lójú wọn àánú ọlọ́run ti tún bẹ nígbà tó òkú sí mọ́nà ọlọ́pàá sábà wà sàlékùn rẹ̀ ọ̀dà ìlà àdéhùnmọ̀ ọ̀dà mọ̀hámà kẹrin gbogbo bí ẹ̀ tí wọ́n kọ́ tọrọ àdúrà fún àwọn bàbá wa lẹ́jẹ́ àgbàjọ tó ń bẹ láyé bọ́ bá ṣàdúrà fún ọ jù bẹ́ẹ̀ lọ tó o tí ì tọrọ àdúrà fáwọn tó kọ́ wọn tó o tí ì sọ̀rọ̀ àdúrà fáwọn tó bí wọn o tí ì ládùúrà sí látara bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n ṣe àwọn àlájẹ àgbà tí wọ́n mójútó wọn tó fi ní wọ́n dà bẹ́ẹ̀ ní òbí ni ní òótọ́ ni ní akọ́nilẹ́kọ̀ọ́ ni ọlọ́pàá akẹ́rù wọn lápapọ̀ ọ̀làlá ìlà èrò ọ̀là Muhammad Karim kí a ṣe bí sí láì mẹ́ta kúrò àwọn àwọn mẹ́ta ọlọ́pàá àmúdáadáa rẹ̀ wọ́n sábà gbogbo ọlọ́pàá بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Síwájú ká tó máa lọ, èyí tí ó tún jẹ́ àlékún bẹ́ẹ̀, òun náà ni pé ní kọ́lẹ́jì wa bákan náà, ẹni pé lẹ́yìn ìbàdàn sọ̀rọ̀ prógámù dípúlọ́mà, bẹ́ẹ̀ náà la ti sọ̀rọ̀ prógámù PDE, bẹ́ẹ̀ náà ni a sì tún ní prógámù fún dìgírì láti lè gba Arabic ni àbí Islamic ni àtàwọn míì tá a tún lè ti kọ́ ọ̀rọ̀ bó jẹ́ jọ́rọ̀ fún wa. A sì ti máa gbọ́, a ti máa mọ̀ nípa àwọn tí wọ́n ti parí níbẹ̀ fún dìgírì wa tí wọ́n ti lọ sáfíìsì ni àwọn tó ń bẹ̀ ń bẹ̀ lọ́wọ́ àbí àwọn tó ń bẹ̀ ń bẹ̀ lọ́wọ́ báyìí náà eléyìí náà wà lẹ́kọ̀ọ́ lóògùn Ọlọ́run tí sẹ́sì ń lọ lórí rẹ̀ tá a sì nígbà tó kọ́ lóògùn Ọlọ́run ọba kó wà tẹ́ bá kàn sí wa owó nínú ọjà ti ṣe lóòrùn. Ada wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. جزاه الله خير الجزاء. Etí àtòrí ẹ̀wá òun náà ni ẹ̀sùn wáyé. Ó ṣáàṣì ti wà ní ìlú tí wọ́n máa tẹ̀ tí ẹ̀sùn máa rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé níbẹ̀. Báyìí síwájú kí akéyàdá àwọn àlejò wa láti orílẹ̀-èdè Dirasati Arabiyya wa Shari'ati Islamiyya yàrá sọ́ọ̀dù. Ilé kéwù wa ní Zumra ní gẹ́gẹ́ bí àládà wa tí àlejò náà wára yìí, a máa ṣe ìgbàlejò gẹ́gẹ́ bí àlàyé àgbà ṣe máa ń ṣe lójú ayé wọn. Láti ìdára lè kéwù, a ń pèsèntì gbogbo àwọn rẹ̀dálà tá a máa ń ṣe lè kéwù lọ́dọọdún láti gbà tó ti bẹ̀rẹ̀ dé ibi tó parí sí. Kọ́pì ẹyọ kan yóò máa lọ sí mọ́tàbà kòlíyà tí àwọn àfáà wa wọ́n máa fi jíṣẹ́ fún ilé ẹ̀kọ́ láti pé kó máa lọ sí láìbírì ilé ẹ̀kọ́. Yóò máa lọ látọ̀dọ̀ àmìlú wa sí ọ̀dọ̀ àfáà wa kọ̀ọ̀rọ̀ àfáà wa àdúgbò gbogbo àwọn ẹ̀dá làwọn yìí ó lè lọ. Ó ti yà bá tẹ̀lé à. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ilé kéwú wa yìí a ní mẹ́rànlá ìtìgáyíyà, a ní ìdàgbéyà, a sì ní sànàwíyà. Wàhálà pẹ̀lú àṣẹ àdínì. Gbogbo ìtìdáyì wa, tíra tá ń lò ní tìdáyì, tíra tá ń lò ní ìdájú,
tí àtàlẹ̀ ìsáwọ́rù tó bá ti àgbẹ̀ síta sí àdìgbò pò lókù nínú ilé ẹ̀kọ́ yìí láti ṣe. Àwa fúnra wa ni Muhammed gbogbo àwọn tíra wa àlọ́ tíra nìkan ká àwọn là ń ṣe kí gbogbo wa sì ń lò ó. Kọ́pì gbogbo tíra tá a ṣe lè kéwú tá a ń lò yìí yóò máa lọ látọ̀dọ̀ àáfàá wa àmínú mọ̀dásà sọ́dọ̀ bàbá wa ó wà sí àgbáyé wọ́n bá wa pé fún bàbá wa àdùkọ̀rọ̀ wí ó tún máa lọ sí mákàbà ilé ẹ̀kọ́ wa ní Lagos State. Náà àwọn tí a wá láti Lagos State wọ́n sọ̀tà. Àwa tí a wá tí àwa jẹ́ àlejò èmi aráalé àfáà Mujahid aráalé àfáà Ibrahim aráalé àwọn bàbá wà sí àgbáyé àwọn tí ẹ̀mí lè kéwú. Mọ̀jálà wa yìí bó ti ẹ̀dá sí bó ti wà lọ́dọ̀ àfáà wa ó wà sí àgbáyé tẹ́lẹ̀ tó ẹ gbọ́dọ̀ ọdún làwọn fún wọn ní kọ́bí. Àmọ́ bí wọ́n tẹ̀ fún wálé wọ́n wá tẹ̀lé wò lábẹ́gbà gbogbo àwọn ọmọ ẹ̀ pé pásánà kọ́bí ti wọ́n tí wọ́n lọ bá wa fi sí mákítàbà lè tó wa ní Báàbùl Kamali al-Adabi yóò mọ̀ lọ́sọ̀rọ̀ wọn. Bákan náà, gbogbo tá a ṣe tó jẹ́ sí àwọn àtàlẹ́ kó máa lọ mákítàbà lè tó wú kó máa lọ sí mákítàbà ilé ìwé wa lẹ́gàṣẹ́wù. Kọ́pì kọ̀ọ̀kan yóò tún máa lọ sọ̀rọ̀ bàbá wọn àti àgbáyé kó máa lọ sí mákítàbà wa ní Báàbùl Kamali al-Adabi. Kọ́pì gbogbo mọ̀jálà wa yìí yóò máa lọ sọ́dọ̀ àfáà àkókò Mùsùlùmí Al-Qarawi. Yóò máa lọ sọ́dọ̀ wọn pé nǹkan àlejò wọn nígbà tí wọ́n wá sí ojú orí wọn láti wá tí ó máa lọ sí ọ̀dọ̀ àfáà wa Al-Qarawi ṣàṣìyàn pé nǹkan àlejò wọn lẹ́yìn nǹkan àlejò bàbàrà tí àti ìṣẹ́wọ́lẹ̀ lòdò. Bákan náà, wọ́n pa àwọn mọ̀hánà bá ti wá láti ìdára ayáto tẹ̀lé ìṣèlérí kéwù súnmọ́. Wọ́n pè gbogbo àwọn tíra wa yìí yóò tún máa lọ sọ́dọ̀ àfáà wa àgbẹ̀tò Òṣìṣẹ́ Al-Qarawi. Ẹ̀yin lẹ́gbọ̀n gbogbo ọkọ̀ fíìmù mọ́ màmá ní èyí tí wọ́n bá wí náà ló ti rí o. Kí Ọlọ́run bá wa san wá ní ẹ̀san olóore tó jẹ́ kí ọ̀rọ̀ wọn tún máa gbá sí àyíká yìí lọ. Yóò máa lọ sọ́dọ̀ àmì ìbúra, yóò máa bá wa fún wa pé nǹkan àlejò yìí rèé o. Bàbá wa rẹ̀ bí àgbà ọ̀yà fún yín. Bàbá wa Habibul Madrasa. Adamallahu
Sọ́dọ̀ mi ẹgbẹ́ lọ́jọ́ mi.
So,